èèyàn 6 kú lọ́jọ́ ọdún tuntun nínú ìjàmbá ọkọ̀ ní márosẹ̀ Èkó sílùú Ìbàdàn. Lónìí tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kínní ọdún tuntun 2026 yìí, kò dín ní èèyàn 6 tó pàdánù ẹ̀mí sínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn. Àjọ FRSC tó ń rí sí ààbò lójú pópó fìdí ẹ̀ múlẹ̀ pé yàtọ̀ sí àwọn tó di olóògbé, èèyàn 2 míì tún farapa níbi ìjàmbá tó wáyé ní ìkóríta NASFAT náà. Gẹ́gẹ́ bí FRSC ṣe wí, nǹkan bíi aago 3 ọ̀sán kù díẹ̀ ní ìjàmbá náà ṣẹlẹ̀. Agbẹnusọ àjọ náà fún ìpínlẹ̀ Ògùn, SRC Ọ̀dúnsì Afọlábí, ṣàlàyé pé èèyàn 8 ní ìjàmbá ọkọ̀ náà kàn. Ó ní èèyàn 6 kú lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí àwọn 2 farapa yánnayànna. Kí ló fa ìjàmbá ọkọ̀ náà gan-an? Gẹ́gẹ́ bí oṣojú mi kòró kan ṣe wí, ọkọ̀ akérò tó ń bọ̀ láti ìlú Èkó ló kó sí abẹ́ tirẹ́là tó ń bọ̀ láti ìlú Ìbàdàn. Tirẹ́là náà fẹ́ lọ rí padà ní koríta NASFAT. Ní bí a ṣe gbọ́, àsìkò náà ni ọkọ̀ akérò kan tó ń bá eré bọ̀ kó sí lábẹ́. Èyí ló mú àwọn èèyàn inú rẹ̀ há sábẹ́ tirẹ́là tí púpọ̀ nínú wọn sì di òkú. Bákan náà, agbẹnusọ FRSC Ògùn, SRC Ọ̀dúnsì Afọlábí, sọ pé ọkọ̀ akérò Mazda àti tirẹ́là ní ìjàmbá náà kàn. Ohun tó fa ìjàmbá yìí ni eré àsájù. A gbọ́ pé àwọn ẹlẹ́yinjú àánú kan ti gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn tí a kò mọ orúkọ rẹ̀. Kí ikọ̀ aláàbò tó dé, àwọn tó di olóògbé ti wà ní ilé ìgbókùpamọ́sí. Bẹ́ẹ̀ ni agbẹnusọ FRSC Ògùn náà ṣe wí. Ó fi kún pé ọ̀gá àgbà FRSC nípínlẹ̀ Ògùn, Akínwùmí Ọfásakin, ti ní kí wọ́n ṣe ìwádìí ọ̀hún tó fa ìṣẹ̀lẹ̀ yìí. Bákan náà ni wọ́n kìlọ̀ fún àwọn awakọ̀ pé kí wọ́n yé sáré àsápajúdé tó ń sọ ọ̀pọ̀ ẹ̀mí nù yìí, nítorí bí okùn ẹ̀mí bá já pẹ́rẹ́ kò ṣeé so mọ́. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas tó ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.